fẹ́ fi di mi pot ni. Auntie, oh, she's my sister. My name is Sidikatu. For 1 month, you stay with us. Wo, ọ̀rọ̀ marriage tí mo lọ kóra mi sí ti sú mi o. N bá béèrè 1 million lọ́wọ́ ẹ̀ fowó oorun. Ó máa fún mi ní 200. Ilé ọkọ tó wà yẹn, wá ṣe business mọ́ ni o. Oh, baby. Máa fọ́ yín ní etí. Ojú kejì tẹ́ fi ń paná ojú kan là kan kiri yẹn náà máa fọ́ dànù ni. Ọkọ yín bá ti dé, tí bọ̀dá dé bá ti dé. Ń pè wọ́n jókòó, ń sọ fún wọn bí wọ́n ṣe wá yín wá. Ẹ̀ka ìrọ̀ burúkú pọ̀ lẹ́yìn. Mo ti feel very uncomfortable pẹ̀lú àwọn ìwà kan tó wù, especially láàrin òun àti ẹ̀gbọ́n ẹ̀ Sidi. Mo ló kun ọmọ ìyá dẹ̀ ti já báyìí. Ẹ máa lọ. Ẹ dákun, gbogbo ọmọ ìyá bá jẹ́ ẹjá fábẹ́rẹ́ ràn, ẹ dákun. Sidi, orú fún wo lè máa like no? Do you have any preference? Nígbà tí a fọ́ọ̀nù. Do you have any preference? Princess?